kí ló tún ṣẹlẹ̀ báyìí wo mi ò ráyè ọjọ́ wẹ́wẹ́ kan lálẹ́ mọ́jà rẹ̀ tí n bá fi lè wẹ̀ tọ́ bí mo ṣe wà ìwò mo fẹ́ lọ sùn ni kíyàn kan má fi jọ pa mí. after all mo sọ nípa gbogbo àwọn tí mo ti fẹ́ rí fún ẹ nígbà tí mo ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi gan-an wọn jẹ́ ká dáná alọ́mọ ọ̀dọ̀ tó ń ṣe gbogbo àwọn nǹkan yẹn fún wa so kí n lè respect báwo máa ṣe wá marry tán tí màá máa wọ kitchen everyday láti máa dáná kò lè easy o ọlọ́run ti ẹ kú ṣe wọ́n ní ẹ ti padà lọ. What? gbogbo nǹkan tó sọ ni mo gbọ́ so inú ẹ dùn bí mọ́mí ṣe kúrò nílé yàbí nítorí títí ẹ. Ọláyẹmí báwo wá sọ pé mo jẹ́ kí mọ́mí lọ ṣé báàbúrò ẹ ló wá sí ìbàyẹ̀ tó wá mú wọn kúrò níbà nítorí ọ̀lẹ́ ẹ máa rọ́ọ̀pù mi. Nígbà tán wá mú wọn mo béèrè lọ́wọ́ wọn wípé kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí n má worry pé wàá explain fún mi later ọ̀rọ̀ gbóyìngò tí a fẹ́ yé mi mọ́ kí n gan ní nǹkan tí mo ṣe gan gbogbo yẹn ti ẹ̀ láìkì mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣẹ́ṣẹ̀ ni pé mi ò lè dáná ni àbí kí lójú òrírí ń bẹ̀ àbí sí ẹ̀ṣẹ̀ ni pé mo gbé iṣẹ́ mi sórí ju ogun nǹkan mi lọ tóbìyàn bá dẹ̀ tún ṣiṣẹ́ ń sìn èyí náà lẹ́tí máa sọ pé liability lóbìnrin yẹn. ṣùgbọ́n ó yẹ kó mọ̀ pé ó ti wà nílé ọkọ báyìí ìwọ nìkan kọ́ ló ń dágbé mọ́ ó dẹ̀ dá mi lójú wípé ilé ẹ̀ ọkọ ẹ̀ ìgbéyàwó ẹ̀ òun ló yẹ kó jẹ́ ohun àkọ́kọ́ nínú gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Agbẹjọ́rò ni mí mi ò lè ever fiṣẹ́ mi sílẹ̀ nítorí pé mo lọ́kọ ṣé o máa dúró owó táwọn òbí mi ná lé mi lórí kó tó di pé mo débi tí mo délé nìyí. ǹjẹ́ o mọ̀ pé ẹ̀bi rẹ ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. báwo ló ṣe jẹ̀bi mi. ó yẹ kó ti sọ gbogbo eléyìí fún mi tẹ́lẹ̀ kó tó di pa ṣègbéyàwó at least ó yẹ kó sọ fún mi pé o ò mọ̀nà dá. ó ti mú sọ fún ẹ nípa àwọn tí mo ti fẹ́ rí náà. rárá o ò sọ fún mi rí pé o ya ọ̀ lẹ́nu ká dáná oúnjẹ. ó dáa má bínú ń gbà yẹn ṣé tí n bá sọ fún ẹ pé mi ò mọ̀nà dá ṣé wàá fẹ́ mi. so lọ́rọ̀ kan tìtorí yí pé ilé ọkọ ń wò ẹ́ lọ o fẹ́ tètè lọ́kọ ó ti ń pẹ́ jù ló ṣe tìwá gbọ̀ngbọ̀n lọ sórí ọ̀tà. ṣebí inú tiẹ̀ náà dùn láti fóbìnrin tó lẹ́wà torí ìwà mi bá ń sìn èmi ṣáà ló ń da gbogbo ẹ̀bí sí lórí. ṣùgbọ́n tá a bá ní káwò lọ káwò bọ̀ tá a bá ní parọ́ tanra wa jẹ iṣẹ́ tó ń ṣe kò dí ẹ lọ́wọ́ kó má lè ṣe ojúṣe rẹ gẹ́gẹ́ bí aya nínú ilé náà. jọ sọ fún mi báwo ló ṣe máa rọrùn fún mi láti da iṣẹ́ mi papọ̀ mọ́ná dídá ó mọ irúṣẹ́ tí mò ń ṣe náà ṣé máa pínra mi sí méjì ni. ǹjẹ́ o tiẹ̀ mọ ìṣòro kan tó ní o kì í fẹ́ gbọ́ tẹlòmíì mọ́ tiẹ̀ nǹkan tó bá ti sọ báyìí òun ni kábẹ́ máa gé ṣáá ní gbogbo ìgbà ọgbọ́n àgbọ́njù ló ń pa ẹ́ lára ẹnikẹ́ni ò lè gbà ẹ́ nímọ̀ràn kó o gbà àfi ìmọ̀ràn tó bá gba ara ẹ̀. mo dẹ̀ ti gbìyànjú tó láti bá ẹ sọ̀rọ̀ yìí ní tùbínùbí ṣùgbọ́n tó bá jẹ́ pé bó ṣe fẹ́ kí ìgbéyàwó ìmáa lọ lélẹ̀ ẹ kò sí wàhálà. it's your choice. bóyá kó fún mi láyè mo fẹ́ sùn. Káàárọ̀. mo ti ń jáde wọ́n fún mi ní information pé wọ́n ti arrest guy yẹn so mo ní láti tètè lọ sí station láàárọ̀ yìí bọ̀ mi ò mọ bó ṣe máa pẹ́ mi sí. ó dàbọ̀ ọlọ́run á pa àlọ́ àti àbọ̀ mọ́. mo ń bá ẹ sọ̀rọ̀ náà Ọláyẹmí. mo ń dá ẹ lóhùn náà mo ló dàbọ̀ àbí ṣé o fẹ́ kí n sọ pé rárá ni kó o má jáde. ó má bínú ìgbàgbé ló ṣe mí. tó bá débi tó ń lọ bá mi kí ọ̀daràn bá mi kí ọlọ́pàá bá mi kí adájọ́ kó sì bá mi kí àwọn agbẹjọ́rò bíi ti tiẹ̀ àbí ṣebí nǹkan tó fẹ́ kí n sọ nìyẹn. má jalẹ̀kùn fún mi o kì í ṣílẹ̀kùn Nàìjíríà o imported ni o ẹ rí wọn ìyàwó ilé tó gbéṣẹ́ rù ó ń kúrò nínú ilé ẹ̀ láàárọ̀ kùtùkùtù bó tiẹ̀ jẹ́ tea and bread lásán ká tiẹ̀ fi sóúnjẹ àárọ̀ kò ṣe kalẹ̀ ẹ bá má jẹ oúnjẹ àárọ̀ kò kàn kó ní kálukú ṣáà ti bọ́ta kó gba búkà tó bá ti wù lọ kó lọ jẹ ń bẹ̀. mo tiẹ̀ tún gbìyànjú láti bá a sọ̀rọ̀ lálẹ́ àná bóyá tiẹ̀ lè wá nǹkan ṣe sí i tá a bá tiẹ̀ rí ibì kan tó ti lè kọ́ bó ṣe ń ṣe oúnjẹ at least ká lọ rẹ́gísítà ẹ̀ síbẹ̀ kó tó lò tó bí oṣù kan ó ṣeé ṣe kó mọ bó ṣe ń ṣe oúnjẹ àmọ́ rọ́ ni láyé kò ní gbọ́ tẹ̀lé mímọ́ tiẹ̀ nìkan ṣáá ní gbogbo ìgbà gbogbo tó bá ṣáà ti sọ báyìí kábẹ́ ṣáà máa gé ṣáà ni. chai ó dàbí pé mo ti dọ́kọ̀ délé dání mọ́ báyìí o wàláì mo ti padà dọ́kọ̀ délé dání mọ́
Oh, man. Okay, no wàhálà. Àti ẹ̀ mọ̀ gan. Bóyá òun gan ló ń ṣokùnfà bí ò ṣe lóyún láti jọjọ́ ẹ̀. Nígbà tó jẹ́ pé ìṣe ló gbéṣẹ́ rù lẹ́yìn iṣẹ́, nǹkan mi ò jọ lójúmọ́. Ta ló ń jí pè mí láàárọ̀ kùtùkùtù báyìí? Ọmọlára. Hello, Ọmọlára. Ọláyẹmí káàárọ̀. Báwo ni náìtẹ̀? Mo wà pa Ọmọlára. Ó ṣe. Ọmọlára ṣé kò sí? Ó má ṣàárọ̀ kùtùkùtù kẹ. Má bínú. Mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹni bí o lè wá sọ́fíìsì wa lọ́sàn-án fún lunch. Ọmọlára. Mi ò lè promise ẹni yẹn o. But màá wo schedule mi ṣá. Tí n bá máa wá màá jẹ́ kó mọ̀. Màá send message sí ẹ. Jọ̀ọ́ tó bá máa pè mí nígbà míì, má jẹ́ kó máa jẹ́ ọwọ́ àárọ̀ kùtùkùtù báyìí. Mo lérò pé nǹkan tí mo ń sọ ti yé. Mo mọ̀. Okay, later. Nàwa o. Ó ga o. Mi ò lè pe Ọláyẹmí bí mo ṣe máa ń pè tẹ́lẹ̀ mọ́. Ayé ìṣá. Ọláyẹmí. Bí eré. Àlàbọ̀rùn má ti fẹ́ máa dẹ̀wò bọ̀. Eléyìí tí Ọmọlára ń pè mí lemọ́lemọ́ ẹ̀. Tí mo bá fi ààyè kó máa pè mí sílẹ̀, bó bá ṣe ń pè mí sí, bẹ́ẹ̀ ni màá máa rántí nǹkan tí a jọ ṣe ní àtẹ̀yìnwá. Ṣá ìdíà tó dá lélẹ̀, àbí nǹkan tó yẹ kí n ronú sí dáadáa. Tí mo bá fi ààyè kí èmi àti Ọmọlára máa ríra wa nígbàkúgbà, tí mo bá fi ààyè ẹ̀ sílẹ̀, mi ò lérò wípé nǹkan gidi máa tẹ̀yìn ẹ̀ yọ. Ó dàbí wípé àsìkò ti tó tí máa bá sọ̀rọ̀. Ọlọ́run á jẹ́ kó gbọ́. Tí ìgbéyàwó mi ò bá tiẹ̀ kún fún oyin àti adùn, tí kò kún fún wúrà àti fàdákà, ìyẹn ò wá túmọ̀ sí wípé kí n máa yan ìyàwó mi jẹ tàbí kí n máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ níṣu. Mi ò lẹ́tọ̀ọ́ sí láti máa bá ẹlòmíì láṣepọ̀. Wo Ọláyẹmí, jẹ́ kí àríkọjá ó bá ewé tó jábọ́ lára igi. Kò ṣeé fi sórí igi padà mọ́. Ọkọ̀ tó ti lọ, yà á juwọ́ sí i o. Come in. Ọ̀gá ẹ kúṣẹ́ sà. Ọmọlára báwo ni? Ṣé kò sí wàhálà? Yes sir. Ọ̀gá mo ní ìdìrànlọ́wọ́ yín ni sà. Okay. So kí ló fẹ́? Tó bá di bíi 12 ọ̀sán, mo fẹ́ sáré lọ sí hospital. Mo fẹ́ lọ ṣe check-up. Mo ní appointment pẹ̀lú doctor lénìí. Nǹkan tó gbé mi wá nìyẹn sà. Mi mọ̀ bí ẹ lè fún mi láyè sà. Wo bí mo ṣe ń wò ẹ́, Ọmọlára. Ṣé bẹ́ẹ̀ náà ni mo wá burú tó ni? No sà o. Èèyàn dáadáa ni yín sà o. Ṣé ó dá ẹ lójú? Àbó kan tì mí gbọ̀gbọ̀. Wàláì mo serious sà, ẹ kì í ṣèyàn burúkú sà. Okay. You are free to go. Thank you sir. Tó o bá lè padà wá sọ́fíìsì lénìí mọ́, bóyá tó bá kúrò lọ́sípítù, o lè má gbàbẹ̀ lọ sílé kó lọ rest. Tó bá dẹ̀dọ̀ la kó resume padà síbi iṣẹ́. Wow. Ẹ ṣé gan, mo dúpẹ́ sà o. You are welcome. Ọmọlára. Mo kàn ṣáà láìkẹ́ ṣá. Yes. Mo ti lọ gbé lámbà fọ́gà. Jẹ́ kí n sáré chat Ọláyẹmí kí n rán létí. Hi, Ọláyẹmí. Good morning. Please, I just want to remind you about our lunch appointment in the afternoon.
And secondly, I want you to tell me what you would like to eat for lunch. I will be going home by 12 p.m. to prepare it. Hey, Alade. Please, don't disappoint me. Ọmọlára, báwo ni ò bá ṣe dùn tó bá jẹ́wọ́ ni mo fi ṣe aya. Ṣùgbọ́n kò ṣeé ṣe mọ́. Ó ti pẹ́ jù. Àmọ́ kí ni Ọmọlára rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́? Tó fi ní kí n wá máa jẹ oúnjẹ ọ̀sán nílé òun. Ṣebí ilé oúnjẹ láyẹ̀ká ti lọ pàdé. Mi ò mọ plan ẹ o. Mi ò mọ èròǹgbà Ọmọlára rárá àti rárá. Mo ní láti ṣọ́ ara mi kí n dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe. But kí má parọ́ fẹ́ Johnson, nǹkan tó ṣe fún client yẹn mi like ẹ o. Mi like ẹ rárá. Má dẹ̀ faṣọrú ẹ̀ ṣòro mọ́ láíláí. Má jẹ́ kí irú ẹ̀ wáyé mọ́ o. Ẹ má bínú ọ̀gá. It's okay, o lè máa lọ. Come in. Oyinkanṣọ́lá. Káàárọ̀ Bọ́lájí. Báwo ni? Káàbọ̀. Báwo sọ fún mi pé ò ń bọ̀ náà? Ṣé ó nídìí kí n máa sọ fún ẹni tó wá sọ́fíìsì ẹ ni? Jẹ́ kọ́rọ̀ mi yé ẹ. Ó mọ̀ pọ́fíìsì níbí báyìí. Mo fẹ́ rí ẹ. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Ó dà, kò sí wàhálà. Níwọ̀nba ìgbà tó dẹ̀ ti wà níbí báyìí sìn, o lè jókòó. Oyinkanṣọ́lá, mo ní kó jókòó. Kí ló ń bí ẹnu? Èmi gan fẹ́ rí ẹ tẹ́lẹ̀. Ó lọ́rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ. Mo kàn dúró de àsìkò tó dáa láti bá ẹ sọ ni. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ mi, kí ló gbé ẹ wá síbi Oyinkanṣọ́lá? Ṣé nǹkan tó yẹ kó máa bèèrè lọ́wọ́ mi nìyẹn? Bọ́lájí, ó tiẹ̀ lè sọ pé kí n má bínú pẹ̀lú nǹkan tó ṣe fún mi. Kí ni mo ṣe fún ẹ Oyinkanṣọ́lá? Jọ̀ọ́, kí ló tó ń sá fún mi láti last week? Mo pè ẹ́ Bọ́lájí, ó ló máa pè mí padà. Títí di sìn mi mà rí kọ́ọ̀lẹ̀. Tó bá jẹ́ yẹn ni, má bínú Oyinkanṣọ́lá. Iṣẹ́ ló pọ̀ ńlẹ̀ fún mi. Ìgbà tí wọn náà kúkú wọlé, ó rí pé ẹnu iṣẹ́ ló ti bá mi. Àti wípé mo tún palẹ̀ mọ́ ìrìn àjò tí mo fẹ́ rìn ní oṣù tó ń bọ̀. Ohun tó fà á nìyẹn. Kò yé mi, trip wo nìyẹn? Ó ṣe wọ́n sọ fún mi nsìn tí n bá wá ń kọ́. Oyinkanṣọ́lá farabalẹ̀. Mo lérò wípé èmi àti ẹ ní ọ̀rọ̀ àjọsọ tẹ́lẹ̀. Ìgbà tí mo dẹ̀ ti rí wípé ó dàbí wípé gbogbo ọmọbìnrin tó wà nílùú yìí, ìkan náà fẹ́ ní gbogbo yín. Mi ò sì lérò wípé mo lè máa pọnmi sínú apẹ̀rẹ̀ mọ́. Òun ló jẹ́ kí n wò pé kí n kúkú kọjú sí ibi tí mò ń lọ, kí n face reality. Bọ́lájí, ọ̀rẹ́ ò yé mi o, mi understand nǹkan tó ń sọ. Ok, Oyinkanṣọ́lá, jẹ́ kí n ṣàlàyé fún ẹ kó yé ẹ dáadáa. Sórí nígbà tí mo sọ fún ẹ wípé àwọn òbí mi ní kí n mú ìyàwó wá sílé, pàápàá jùlọ ọmọbìnrin náà gbọ́dọ̀ ti wà nínú oyún kí á tiẹ̀ tó ṣètò ìgbéyàwó rárá. Bẹ́ẹ̀ ni nǹkan tó sọ fún mi nìyẹn. Good. Oyinkanṣọ́lá, ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju èje lọ lórí ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n kò lè yé ẹ. Dẹ̀ ń jẹ́ kó yé mi now. Of course, màá ṣàlàyé fún ẹ lẹ́kùnrẹ́rẹ́. Oyinkanṣọ́lá, mo ní ẹbí ní ìlú Brazil. Mo ti ní ìyàwó àti ọmọkùnrin kan síbẹ̀. Ìgbà tí mo travel lọ sí ìlú Brazil láti lọ ṣe second masters mi, ìgbà yẹn ni mo pàdé ọmọbìnrin náà. Ó sì jẹ́ ọmọ bíbí ìlú Brazil. Èmi àti ọmọbìnrin yìí bẹ̀rẹ̀ eré ìfẹ́ wa. A sì nífẹ̀ẹ́ ara wa gidi gan. Pàápàá jùlọ èmi fúnra mi. Mo nífẹ̀ẹ́ ọmọbìnrin náà débi wípé kò sóhun tí mo lè fi wé. Nítorí pé kí ni? Ìgbà tí mo wà ní ìlú Brazil, ó mọ̀, kò sẹ́bí kò sára kankan fún mi ńbẹ̀. Tí mo bá wọ̀ tún, ọmọbìnrin yìí ni mò ń rí. Tí mo bá wò sí, ọmọbìnrin yìí ni. Àti wájú àtẹ̀yìn mi, ọmọbìnrin yìí ni. Láàárọ̀, lọ́sàn, lálẹ́ àti lóru, ọmọbìnrin yìí nìkan náà ni. Bá ṣe ń bá eré ìfẹ́ wa lọ, ìgbẹ̀yìngbẹ̀yìn ó lóyún. Ṣùgbọ́n mo ò sọ fún ẹ̀dá Ọlọ́run kankan. Mo jẹ́ kó wà láàrin èmi àti ẹnìkan. Kódà mi ò sọ fún àwọn tó bí mi, torí mo mọ̀ wípé kìí ṣe nítorí nǹkan tán ṣe rán mi lọ sí ìlú Brazil nìyẹn. Pàápàá jùlọ dádì mi, tí n bá sọ fún wọn, wọn tiẹ̀ ní fẹ́ gbọ́ rárá. Ìgbà tí mo dẹ̀ ti mọ́dọ̀ bàbá tí mo ní, wípé tí mo bá sọ fún kò ní gbọ́, kò sì ní gbà.
ìyẹn ló mú mi tí mo fi dákẹ́ títí mo fi padà sí Nàìjíríà lẹ́yìn ọdún 6. Orí mi o. Ìgbà tí mo padà dé Nàìjíríà, mo sọ fún àwọn òbí mi. Inú bí wọn, ó dùn wọ́n, ṣùgbọ́n tọ̀, ọ̀bẹ gé ọmọ lọ́wọ́, ọmọ sọ̀bẹ̀ nù. Ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe náà. Ìrẹ̀yìn àwọn òbí mi forí korí, wọ́n fi kùn lukùn. Wọ́n ní ohun tí àwọn rán mi lọ sí ìlú Brazil lọ ṣe kọ́ ni mo lọ ṣe. Ohunkóhun tí mo bá dẹ̀ lọ ṣe lẹ́yìn ohun tí wọ́n rán mi pé kí n lọ ṣe, a jẹ́ wípé ọrùn mi ló wà. Àwọn ò bá mi lọ́wọ́ sí. Ṣùgbọ́n nǹkan tó lè múnú àwọn dùn, tó sì lè fi àwọn lọ́kàn balẹ̀ wípé àwọn ní ọmọ síbì kan, òun ni wípé mo gbọ́dọ̀ wá ọmọ obìnrin tó jẹ́ ti Nàìjíríà níbí, tó understand the culture wa, tó mọ àṣà àti ìṣe wa. Àmọ́ o, obìnrin kí obìnrin tí n bá fẹ́ mú wálé fáwọn, ó gbọ́dọ̀ ti wà nínú oyún kí n tó mú wálé. Ìdí nìyẹn tí mo ṣe fẹ́ padà sọ́dọ̀ Ọmọlára, tí mo ṣe ń wá Ọmọlára kó padà sínú ayé mi, so that màá lè mú ìlérí tí mo ti ṣe fún, màá lè mú ṣẹ. Ṣùgbọ́n kò sí àsìkò tó pọ̀ fún mi, torí pé mo ní láti padà sí ìlú Brazil láti lọ bá ìyàwó àti ọmọ mi. Mi ò ní ju oṣù 6 péré lọ. Ṣùgbọ́n Ọmọlára ní òun ò lè ṣerú ẹ̀. Ó lóun ò lè lóyún fún mi àfi tí n bá tó fi òrùka ìfẹ́ sí òun lọ́wọ́, tí mo sì fẹ́ òun ní sùlọ́kà. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọmọlára dàbí àwòràwọ̀ tó ti mọ tí ó ṣẹlẹ̀ lọ́la. Ó ní òun ò lè lóyún fún mi tán kí n tún sá lọ bí mo ṣe sá lọ lákọ̀ọ́kọ́. Bọ̀tí nǹkan tí mo wá síbí láti wá sọ fún ẹ náà nìyẹn. Kí ni nǹkan náà? Wọ́n sọ fún mi pé mo ti lóyún. Ṣebí wọn náà lọ sọ pé tí n bá ti lóyún o máa fẹ́ mi. Oyinkanṣọ́lá, ó lóyún? Ṣùgbọ́n Oyinkanṣọ́lá ó ti pẹ́ jù. Bí ti báwo? Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àti àwọn ọ̀rọ̀ tí mo ti bá àwọn òbí mi sọ, wọ́n ti padà gbà fún mi pé kí n padà sọ́dọ̀ ìyàwó àti ọmọ mi nílùú Brazil. Lákọ̀ọ́kọ́, màámi gangan ni wàhálà tí mo ní. Àwọn náà fárígá tán yarí pé àwọn ò lè gbà kí n fẹ́ ọmọ òyìnbó. Wọ́n ní yóò padà gbé ọmọ àwọn sá lọ. Òun ló jẹ́ kí n lọ bá dádì, kí n bẹ dádì dáadáa. Dádì dẹ̀ ti bá mi sọ̀rọ̀, àti wípé àwọn méjèèjì ti rí àwọn ìgbésẹ̀ tí mo ti gbé lórí wípé kí n lè rí ìyàwó tí màá fẹ́ ní Nàìjíríà. Ìgbà tá dẹ̀ ti yanjú ọ̀rọ̀, àsìkò dẹ̀ ti tó fèmí láti padà sílùú Brazil, ìyẹn ní oṣù tó ń bọ̀. Kí ló máa wá ṣẹlẹ̀ sí mi àtọmọ ẹ báyìí? Wo, Oyinkanṣọ́lá ò ní bínú ni o. Ọ̀rọ̀ yìí só sínú lẹ́nu, ó sì buyọ̀ sí. Iṣu ò ṣe pọ́nlá, iyọ̀ náà ò ṣe tú dànù. Gẹ́gẹ́ bí mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan, ó ti pẹ́ jù. Oyinkanṣọ́lá, ó ti pẹ́ jù. Màá rọ̀ ẹ́, màá bẹ̀ ẹ́. Ó máa ní láti wá nǹkan ṣe sí ni o. Bóyá kó lọ yọ̀ or something. Màá send àwọn owó kan sí ẹ láìpẹ́. Torí má jẹ́ kí n parọ́ fún ẹ. Tí mo bá tiẹ̀ wò sùnsùn, tí mo bá mú ẹ lọ bá àwọn òbí mi, tí mo bá fi lè kúrò ní Nàìjíríà, ọdún 10 sísìn, o ò lè fojú rí mi, torí mi ò ní padà wálé. Wo, a wà láyé, náà ń pè wá ká wá jọba. Tọ́ba kan bá kú, wọ́n á jọba míì. Bọ́ba kan bá sì kọ̀ jálẹ̀ tó lóun ò jọba, wọ́n á wẹ́lò míì. Sórí ọ̀rọ̀ lè sẹ́yìn, wọ́n máa wá ẹlòmíì tó máa rọ̀nà ẹ̀ bẹ́tà ju tèmi gan lọ. Oyinkanṣọ́lá, má bínú, ó dìgbà kan náà. Ọlọ́run ní kọ àtúnrí. Ìyẹn tí Ọlọ́run bá ní pé a sì tún máa pàdé láyé. Torí wípé tí mo bá lọ, bó pe nọ́mbà mi kò lè lọ. Ọ̀rọ̀ mi dàbí ẹni tó ń wò ṣẹ́jú àkànní o. Oyinkanṣọ́lá, onítọ̀hún apẹ́rẹ́ tí omi. Aago 12 gan ti lù. Jẹ́ kí n tètè máa lọ sọ́jà. Jẹ́ n tiẹ̀ tún pé kí n rán létí.
Amalara. Yeah, remember. I will call you when I'm coming. Ọ́físà mi ò mọ nǹkan kan ń pa ẹ. Àbírú wàhálà ò lélẹ́yìí báyìí torí Ọlọ́run. Òótọ́ ló wá sílé mi, bọ́ mi ò ṣe nǹkan kan fún náà. ẹ ṣé gan doctor, mo really appreciate iṣẹ́ yín. You are welcome, barrister. Ìwọ Ọlọ́run. Dákun wá yọ mí kúrò ní àjàgà tí mo kó sí yìí. Tí mo bá fi bọ́ kúrò nínú ilé. Mi ò ní kọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu mọ́ láyé. Kàkà tí màá fi kọjú sí ẹ̀kọ́ mi. Tí màá fi múnú àwọn òbí mi dùn. Ọmọdé mi wá pé ikú. Mo dájẹ́. Mo pẹ́yẹ. Mo dájẹ́. Mo wá pa ọ̀ràn gidigba. Mo lọ gbé káwọn òbí mi mọ́lẹ̀. Ìgbà tí mo ń náwó àwọn òbí mi bí ẹlẹ́dà. Lówó tí mi ò ṣiṣẹ́ fún. Kò sẹ́nikẹ́ni tó lè bá mi sọ̀rọ̀. Mo lérò wípé ká jẹ oúnjẹ tó wọ́n. Ká wọ aṣọ tó wọ́n. Ká wọ bàtà tó wọ́n. Ká bá obìnrin láṣepọ̀ bó ṣe wù wá. Pẹ̀lú ọjọ́ orí mi yìí. Ìgbádùn ni mo pè é. Mo ṣẹ̀ṣẹ̀ pé ọmọ 22 years. Janet ó ṣẹ̀ṣẹ̀ pé ọmọ 19 years. Ọmọdé ṣe àwa méjèèjì. Àròpá ń gbádùn ayé ni. Janet dàmọ́ lónìí. Janet ti kú. Janet ti lọ. Janet ti rèwàlẹ̀ àṣà. Ó ti filẹ̀ ṣaṣọgbọ́ra bí aṣọ. Ó ti ń bá àwọn ìbọra jẹun. Èmi sì ré. Mo wà nù túbú. Mo wà nù túbú àwọn ọlọ́pàá láti bí oṣù kan. Bẹ́ẹ̀ ọmọ ẹni tó pa Janet. Ṣùgbọ́n èmi ní gbogbo ayé ń fojú sí lára. Ìwọ Ọlọ́run. Ìwọ nìkan ló lè yọ mí kúrò níbí o. Mo kí yín káàbọ̀ barrister. ẹ ṣé gan DPO, fat ẹ kúṣẹ́ takuntakun. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí ẹ kọ́kọ́ wá síbí. Tí àwa ọlọ́pàá àti ẹ̀yin amòfin tí a bá lè jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ ṣiṣẹ́, gbogbo àwọn ọ̀daràn àti gbogbo àwọn ọ̀bàyéjẹ́ ìlú ìpátá láòjọ fọwọ́sowọ́pọ̀ mú délé ẹjọ́. sọlẹ̀ sọ DPO. then pẹ̀lú òkú lady tó wà lọ́sípítà. Òótọ́ ni. Kí wá ní nǹkan tẹ́ gbọ́ nípa test tán ṣe? mo lọ sọ́sípítà láàárọ̀ yìí láti lọ rí dókítà. ṣé kí n má tàn yín? result tán fún mi kò sí nǹkan kan bẹ́ẹ̀ o. Irọ́ ni o. Ẹ mí pé wọn rí tracy sí pé wọ́n tiẹ̀ fún ní májèlé àbí nǹkan kan lára rẹ̀. bó ṣe rí nìyẹn DPO. Wow. Ìyẹn tún ga o. Kí lẹ wá lérò pé a lè tún ṣe báyìí? gáì kejì tẹ àrẹ́sì yẹn ń kọ́. Ó wà nù sẹ́ẹ̀lì. Ó wà ní cell 2. ṣé mo lè rí i? mo fẹ́ béèrè àwọn question kan lọ́wọ́ ẹ̀. Kò sí wàhálà. Ọ́físà Nuru. Ẹ jẹ́ kó dé. Ó máa mú yín lọ sọ́dọ̀ ẹ̀. ẹ ṣé gan DPO. Àbọ̀ǹta. ó lè jókòó. Mo ti wà okay báyìí. Ta lẹ́yìn? olùgbàlà ẹ ìyẹn tó bá cooperate. ó wá síbí láti ràn ẹ́ lọ́wọ́. tó bá fún mi láàyè ní o. Bíi ti báwo? èmi àti ẹ la wà ń bíbà ẹ kò sí èèyàn kankan tó lè gbọ́ nǹkan tá à ń sọ. so èló ló lè fún mi? nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún ẹ nìyí pé èló gan ló lè fún mi so that màá lè yọ ẹ́ kúrò ní wàhálà tó wà yìí. Ṣé yẹn ṣeé ṣe ni? bẹ́ẹ̀ ni nǹkan tó gbé mi wá náà nìyẹn. Báwo ni mo ṣe lè gbà yín gbọ́? àwọn òbí ẹ ló rán mi wá síbí láti ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n má yẹ kẹ́nikẹ́ni gbọ́ o. Okay. ṣé o lè fún mi ní 5 million? Màá fún yín 3 million. 3.5. Deal. ṣàlàyé fún mi bí gbogbo ẹ ṣe ṣẹlẹ̀ so that màá mú ìfẹ́ defend ẹ dáadáa. kí lorúkọ ẹ náà? Orúkọ mi ni Paul. ok Paul. ó yá ṣàlàyé fún mi bó ṣe ṣẹlẹ̀ màá fọ́ọ̀dà ká nọ́mbà mi sí ẹ. Girlfriend mi ni Janet jẹ́. Kódà kó tó di pé òun àti bọ̀bọ́ kejì yẹn pàdé ara wọn. Èmi àti Janet fẹ́ ara wa fún odidi ọdún 4. Mo sì nífẹ̀ẹ́ Janet gidi gan. Ṣùgbọ́n kinní kan ló bà Janet jẹ́. Janet fẹ́ràn owó. Kódà ó nífẹ̀ẹ́ owó ju ẹ̀mí ara rẹ̀ lọ. Gbogbo ìgbà ló máa ń béèrè owó lọ́wọ́ mi. Wípé kí n fún òun lówó.
ṣùgbọ́n nígbà yẹn mi ò ní iṣẹ́ kankan lápá. So anytime tó bá béèrè owó lọ́wọ́ mi tí mi ò bá tètè rí owó yẹn fún, ó ní àwọn ọ̀rọ̀ kan tí Janet máa ń sọ fún mi tó máa ń bí mi nínú, bíi kó máa threaten mi sọ pé tèmi ò bá lówó lọ́wọ́ òun á lọ máa fẹ́ ọmọ yahoo torí pé kí ni o, òun ò lè dúró ti ẹni tí ò ní. èmi broke guy lèmi, gbogbo ìgbà lèmi máa ń broke, èmi ò kí ń lówó lọ́wọ́ ṣá. Every time ni mo máa ń bẹ̀ kó jọ kó má fi mí sílẹ̀ torí pé kí ni mo nífẹ̀ẹ́ Janet lọ́pọ̀lọpọ̀. Then ìgbà tó pàdé Victor ó sọ fún mi, ó ní kémi náà lọ wá obìnrin tèmi síwájú, òun ò lè fẹ́ mi mọ́. Are you serious? Mo fi Ọlọ́run búra, ṣebí iṣẹ́ yahoo tí mò ń ṣe yìí gan, ṣebí Janet gan ló fi lọ̀ mí, òun gan ló mú mi lọ bá bọ̀bọ́ kan tó ní kí bọ̀bọ́ yẹn kọ́ mi bó ṣe ń ṣe yahoo. Èmi gan mi ò mọ̀ bó ṣe ń ṣe yahoo tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹni tó mú mi lọ bá nígbà yẹn, ẹni yẹn ò iṣẹ́ yahoo kò gbé mọ́, kò rówó gbà dáadáa mọ́. So èmi wá sún síwájú, mo pàdé bọ̀bọ́ kan, bọ̀bọ́ yẹn ló wá mú mi lọ sọ́dọ̀ bàbá kan, bàbá yẹn ló wá ṣoògùn fún wa. Ìgbà tí Janet wá rí pé owó ti wà lọ́wọ́ mi, pé èmi náà ti ń gbowó dáadáa, Janet wá padà wá. Ìgbà tí mo wá rántí gbogbo nǹkan tó ti ṣe fún mi látẹ̀yìnwá, mo wá fi lọ ọ̀rẹ́ mi yẹn ló wá sọ fún mi wípé òun mọ̀ pé àwọn obìnrin máa ń ṣe irú ẹ̀ dáadáa, wípé tí n bá ti fẹ́ ṣe ritual mi ẹlẹ́ẹ̀kejì, tí n bá fẹ́ rí ní ritual mi, wípé kí n lò ó. So last time tó wá sílé mi, bàbá fún mi ní oògùn kan pé tó bá ti wá kí n fi bá láṣepọ̀. But ìgbà tí mo lò tán, mi mọ̀ pé ó máa padà lọ sọ́dọ̀ Victor torí ìgbà tó wà lọ́dọ̀ mi, Victor ń pè lórí fóònù but kò gbé. So ìgbà tó dẹ̀ sọ pé òun lọ, èmi rò pé bóyá ó ń lọ sílé ni torí tó bá yẹ pé ó lọ sílé, ilé ni ò bá kú sí. So mi mọ̀ pé ó máa padà sọ́dọ̀ Victor lọ́jọ́ yẹn. That's why tó ṣe lọ kú sọ́dọ̀ Victor. Ṣó ti tán? Bẹ́ẹ̀ ni.